Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, báwo la ṣe bá yín ẹ jọ̀ọ́? Ẹ kú dédé ìwòyí, ẹ dẹ̀ kú ìtẹ́tísílẹ̀ sí gbogbo àròyé tó ń fly ní íńtánẹ́ẹ̀tì yìí. Torí a lè ṣe ká má mú wá fún yín. Torí tó bá ti ń bọ́lẹ̀ báyìí, làwa náà máa wọ́n. Bó ṣe ń bọ́lẹ̀ là ń wọ́n láti jẹ́ kí àwọn èèyàn mi tó gbádùn tán ṣẹlẹ̀ ń kẹjọ kán tètè gbọ́. Káwọn náà kán mọ what's up bó ṣe ń lọ. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ṣé ẹ rí àwọn ọ̀rọ̀ tó ń fly íńtánẹ́ẹ̀tì? Ó pọ̀ rẹpẹtẹ. Ó pọ̀ yẹ́ẹ́yẹ́. Nǹkan bẹ́ẹ̀. Wọ́n ní bàbá Arọ́pò ti jáde. Bàbá Arọ́pò jáde tán. Ó lẹ́yìn báwo ẹ̀yin akánilọ́wọ́ kò jẹun. Wọ́n pè wọ́n pé kí wọ́n wá jẹun. Ṣùgbọ́n wọ́n fẹ́ máa di ẹni tó pè wọ́n wá jẹun wò. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ká lọ́wọ́ kù. Ẹ rí pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, wọn kì í ṣe rere. Ìdààmú lọ́lọ́run kan máa gbé sínú igbá fún wọn tán kàn ń dára wọn láàmú. Bẹ́ẹ̀ ni. Ó ní bàbá Arọ́pò ti jáde tán. Pé ó ní nǹkan tó ń ṣe ò. Torí bàbá Arọ́pò yẹn, bàbá àtàtà. Bàbá tó jẹ́ pé wọ́n fi ń gbàdúrà fún bàbá. Ó ní nǹkan tó ń ṣe torí kì í ṣe gbogbo aṣọ náà sá lórùn. Ọ̀rọ̀ yẹn burú jáì. Bàbá yẹn dẹ̀ na ìpọ́n orí wọn fún wọn. Ó ní gbogbo kolobá tẹ̀ ń sá káàkiri nítorí Naomi. A gbọ́ pé ìbá wọn kọ́ làwọn lé Naomi kúrò láàfin. Ìbá wọn ò bá Naomi láàfin. Whereas ẹ̀yin lẹ lé Naomi kúrò láàfin. Ọmọ yẹn ò kan dédé sọ pé òun fẹ́ kúrò nídìí ẹrù. Ẹ̀yin náà lẹ ṣi pé kó kúrò nídìí ẹrù. Torí pé ẹ ti gbẹ́kẹ̀lé oògùn tẹ̀ ń ṣe. Torí ẹ lẹ ṣe fi ń nu kábíyèsí, tẹ fi ń nu kábíyèsí, tẹ fi ń nu kábíyèsí. Tí kábíyèsí náà fi gbàgbàkúgbà fún yín. Ẹ̀yin náà mọ àṣírí yẹn. Pẹ̀lú bẹ ṣe ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó jẹ́ pé Ọlọ́run ọba, ó rí yín ní kọ̀kọ̀, ó dẹ̀ rí yín ní gbangba. Òun ló máa san yín lẹ́san iṣẹ́ ọwọ́ yín. Lágbára Jésù. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá ní bàbá sọ kìkì ọ̀rọ̀ fún wọn. Ẹ lé ẹ̀yin kan lẹ lé Naomi ẹ̀bà. Whereas ẹ̀yin ni. Kurukẹ́rẹ́, kurukẹ́rẹ́, kurukẹ́rẹ́. Gbogbo yín pátápátá. Kọ́nkúbà ni bó ṣe sọ báwọn olóyìnbo ṣe máa ń sọ. Kọ́nkúbà ni gbogbo yín. Àlè. Àwọn òyìnbó náà ti máa ń fi jára sí tán modernize bí kọ́nkúbà. Àlè ni yín. Olè dẹ̀ ní ọlọ́ṣà ni yín. Torí ojú window lẹ gbà wọlé. Ẹ gba right place wọlé. So nítorí ọjọ́ òní kí ẹ lè máa sọ pé ẹ̀yin ò bá ń lé. Òun lè ṣe ṣí kúrò nídìí ẹrù ẹ. Bẹ́ẹ̀ ṣe ṣí kúrò nídìí ẹrù ẹ. Ọlọ́run ò ti ṣẹ́ yín náà. Ó ṣí yín kúrò nídìí ẹrù tí yín. Ẹ dẹ̀ tí dúró àfi kí ẹ padà sídìí ẹrù yín. Òun ni Ọlọ́run lè dáríjì. Ṣùgbọ́n tí ẹ bá padà sídìí ẹrù yín, tí Naomi fẹ́ padà sí, tọ́lọ́run ti ní kí Naomi padà sídìí ẹrù ẹ. Tẹ wá sọ pé kò lè padà sídìí ẹrù ẹ. Irú ẹrù ẹlẹ́rù lẹ́yìn lọ jókòó tì. Ọlọ́run máa ṣí yín kúrò bẹ́ẹ̀. Lágbára Kristi. Naomi ó ń padà bọ̀ nídìí ẹrù ẹ. Ẹ tó bá dẹ̀ ní kó má padà sídìí ẹrù ẹ. Àrá máa sán. Iná máa jó. Ìbínú Ọlọ́run bọ̀ wá lórí ọ̀tọ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni. Bàbá Arọ́pò ti sọ̀rọ̀. Bàbá yẹn ò ní sọ̀rọ̀ tán. Ó ní Naomi bẹ́ẹ̀ ṣe ń wò yẹn. Òun ni ìtànná tó wà ní ààfin ọba yìí. Without ìtànná yìí, kò sí òkùnkùn lè dúró. Ìtànná yẹn ló máa ṣí gbogbo òkùnkùn kúrò. Tọ́lọ́run bá taná, Olúwa taná yín ẹlẹ́yin ò rí. Gbogbo ẹ̀yin tẹ wà nínú òkùnkùn. Torí inú òkùnkùn ni gbogbo yín wà ní ààfin yẹn. Gbogbo yín pátápátá lè máa fẹsẹ̀ kọ́. Ẹ dẹ̀ tí ń fẹsẹ̀ náà kọ́ kolobá. Ṣé ẹ̀ kí ń táyà ni? Ṣé kò ń sú yín ni? Nígbà gbogbo nǹkan tí kábíyèsí àti ìyàwó ẹ̀ bá fẹ́ sọ, ẹ ní dandan. Ẹ̀yin náà fẹ́ gbọ́ nínú ẹ̀.
ẹ fẹ́ gbọ́. Ṣé gbogbo ọ̀rọ̀ Naomi àtọkọ ẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ wọn, ṣé wọ́n ní kẹ́yìn wá máa yọjú sí i? Kò kan yín now. Ọ̀rọ̀ Naomi àti ọkọ ẹ̀ kò kan yín. Torí ẹ kì í ṣe, ẹ ń ṣe ìyàwó, ẹ ń ṣe ìyàwó kábíyèsí. Naomi nìkan náà ń rí tó jẹ́ ìyàwó kábíyèsí. Òun nìkan náà mọ̀ tó jẹ́ ìyàwó ká. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ wà níbẹ̀ yìí, tẹ ń fi fọ́ọ̀sì fẹ́ ọkọ, àyàbá ni yín. Ẹ kàn ń lọ ni ẹ wá yà. Ọlọ́run dẹ̀ máa palẹ̀ gbogbo yín kúrò ní palẹ̀ mọ́ because kì í ṣe right yín ni. It's not your right. You have to go. Ẹ padà sídìí ẹrù tí yín. Gbogbo yín ẹ sáfẹ́ ẹrù yín lẹ̀. Ẹ wá ń disturb ẹrù ẹlẹ́rù níbí. Ẹ lè rí gbé. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí ẹ jókòó bẹ̀. Òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ. Ẹ padà sídìí ẹrù yín. Gbogbo yín lẹ ti wà ní, ẹ ti lẹ́rù. Ẹ padà sídìí ẹrù yín. Kẹ́ ṣí kúrò nídìí ẹrù ẹlẹ́rù. Torí Ọlọ́run ò ní jẹ́ kí ẹ jókòó sídìí ẹrù ẹlẹ́rù. Ẹ gbọdọ̀ lọ ni. Àṣẹ Ọlọ́run Olódùmarè ni. Ẹ lọ padà sídìí ẹrù yín torí gbogbo yín lẹ kúrò nídìí ẹrù yín tẹ wá sídìí ẹrù ẹlẹ́rù. Ẹrù ẹlẹ́rù ni. Ẹlẹ́rù ni kẹ́ jókòó gbé ẹrù ẹ̀. Kẹ́yìn náà kẹ́ lọ gbé ẹrù tí yín níbi tẹ sá filẹ̀ fún sí. Èèyàn máa ní ìkà o. Àwọn èèyàn máa ṣòro o. Ẹ wá ní tí kábíyèsí àti ìyàwó ẹ̀ bá ti ń fi tán tí ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀, tó ń sọ̀rọ̀ àṣírí fúnra wọn. Ẹ ní dandan pé ẹ̀yin náà fẹ́ gbọ́ àṣírí tí kábíyèsí àti ìyàwó ẹ̀ ń sọ. Kí ni ti yín bẹ̀? Kí ni ti yín? Ẹ̀yin olè ọlọ́ṣà. Kí ni ti yín? Ẹ padà sídìí ẹrù yín tí ẹ bá fẹ́ ṣe rere. Ẹ padà sídìí ẹrù yín. Ara máa sán. Òjò máa rọ̀. Gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná. Iná kẹ̀dẹ̀ dẹ̀ máa jó. Kẹ́ tètè padà sídìí ẹrù yín. Tẹ bá nífẹ̀ẹ́ ara yín. Ẹ kàn ń ṣe lásán ni. Ọlọ́run ló ní ibùjókòó Naomi. Ó dẹ̀ ti ní kí Naomi padà sídìí ẹrù. Ẹ wá ní kò sáàyè. Ọlọ́run lẹ̀ ń bá wí yẹn. Ọlọ́run lẹ̀ ń bá wí yẹn. Ẹnikẹ́ni tó sọ wípé ó fẹ́ gba ìṣe ọmọnìkejì ṣe. Ó ku òun, ó ku Ọlọ́run. A hand over fún Ọlọ́run. Pé kí Ọlọ́run dé kó wá gbèjà Naomi jà. Kó wá ṣe ìyanu. Kí ìyanu kó wá ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu. Ó ń ṣe ìyanu. Kò kàn fẹ́ fi bó ṣe tó fi hàn yín. Ṣùgbọ́n ìgbà tẹ wá àrùnkì tẹ́lẹ̀ ní kúrò. Títorí Bíbélì ti sọ fún wa. Ó ní ọmọ tó bá wí tó bá wá àrùnkì pé yóò ṣe kíni, yóò parun lójijì. Ẹ tẹ̀síwájú. Ẹ túbọ̀ máa ṣe ìbàjẹ́. Ẹ̀yin èèyàn mi, èrè Ọlọ́run bọ̀ o. Ó ń bọ̀ kankan láti san fún olúkálùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín. Bẹ́ẹ̀ bí ṣe ń sá kolobá nítorí Naomi. Ọlọ́run ti ṣetán láti gbèjà Naomi. Ó tiẹ̀ tí ń gbèjẹ́. Ẹ̀yin èèyàn mi, God will bless you. God will bless you. Ibikíbi tí ẹ ti ń fetí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yìí ní agbára ẹ̀jẹ̀ Jésù, gbogbo ọ̀rọ̀ ìyànjú yìí. Orúkọ Jésù Olúwa Ọlọ́run ìyanu. Ọlọ́run á túbọ̀ máa tẹ̀síwájú nínú ayé wa. Yóò máa bùkún sí fún yín. Etí yín tẹ fi ń gbọ́ àròyé yìí. Ọlọ́run máa fún yín ní etí ìgbọ́ àti àyà àgbàṣe. Ìró inú dídùn lẹ máa gbọ́ títí láé. Ẹ ní gbọ́ ìró ìbànújẹ́ o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé tẹ fi ń tẹ́tí sí wa. Bye.